kí yín káàbọ̀ síbi ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo. Àjọyọ̀ tí ó ń wo àwòkọ́ṣe ti ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ní ti àṣà, ẹ̀mí àti ìṣọ̀kan. Èyí ni ìpìlẹ̀ àṣà ọmọ ilẹ̀ Yorùbá ní ìlú Òṣogbo tí ó wuyì lórílẹ̀‐èdè Nàìjíríà, níbi tí àjọ̀dún lárinrin ti dé sí ìgbésí ayé. Ọdún Ọ̀ṣun Òṣogbo jẹ́ orírun àṣà àwa ọmọ ilẹ̀ kóòtù òjíire ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìwádìí fi hàn wípé Yèyé Ọ̀ṣun kó ipa ribiribi nínú kí a pèsè ọmọ fún àwọn ènìyàn, wíwà ní ìfẹ́ àti ìwòsàn tí ó péye. Ojúbọ Ọ̀ṣun Òṣogbo di ìpàgọ́ níbi tí ẹ̀sìn, àṣà àti ìṣe ti jọjú ní gbèsè. Láti ní ìmọ̀ tàbí òye nípa ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo, ẹ jẹ́ ká yàbàrà sí ìtàn tí ó sodo sí ayẹyẹ ọ̀hún. Àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire ti ṣe àpèjúwe Yèyé Ọ̀ṣun gẹ́gẹ́ bí agbọmọlà, omio, olùwòsàn fún gbogbo àgbáyé. Ayẹyẹ náà gbilẹ̀ sínú àṣà àti ìṣe ọmọ ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ ìbáṣepọ̀ tó dán mọ́rán láàrin adẹ́dàá àti olùfẹ́ ọmọ ènìyàn. Ọ̀ṣun àwúrà olú gbèrè ègèdè abiyamọ retí gbé Ọ̀ṣun ẹ̀wùjí idẹ lọ́wọ́ idẹ lẹ́sẹ̀ ẹni tí kì í dẹ tì í sú obìnrin gbọ̀nà ọkùnrin sá Yèyé onídẹ kórìkì gbòógì àwọ̀ ẹ̀dẹ̀ kó tó wù ẹ̀ mọ́ ẹ bá mi kórè Yèyé o. Láti ọjọ́ ayé tí ayé ti ṣẹ̀ tó Òṣogbo ti wà láti ń ṣe Ọ̀ṣun, a bá lọ́dọ̀ àwọn bàbá wa, àwọn bàbá wa bá ńlá wa wọ́n ṣe ń ṣe nù kí dọjọ́ òní àwa náà fi ń ṣe. Bàbá wa Láròyè ayé wọn wọ́n ṣe, bàbá wa Mọ́tànmí ayé wọn wọ́n ṣe, bàbá wa Mọ́tànmí àná ayé wọn wọ́n ṣe, ọba Jímọ̀ Láròyè tán tó wà ń bẹ ní ìsìn náà ayé wọn náà látúwọ̀ ẹ̀kọ́ lọ́n jẹ́ kí ìgbà wọn tù wá lára, ayé wọn ìgbà wọn náà là ń lò lọ yìí.
so gbogbo ìgbà tí bí ọdún bá ti ń di ọdún a gbọ́dọ̀ máa ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo tóró nípa rere tó kó nílùú Òṣogbo àti l'Ọ̀ṣun state àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ni ó ń gbé ìṣe àti àṣà ọmọ ilẹ̀ Yorùbá lárugẹ àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin orígun mẹ́rin àgbáyé. Pẹ̀lú oríṣiríṣi ètùtù, àwọn àṣà tó jojú ní gbèsè, aṣọ aláràǹbarà, ayẹyẹ Ọ̀ṣun Òṣogbo ti fi ìbáṣepọ̀ tó dán mọ́rán hàn nípa àṣà àti ìwáṣẹ̀ àwọn baba ńlá wa. Ọdún Ọ̀ṣun Òṣogbo jẹ́ àkọ́kọ́ tí ọmọdé àti àgbà máa ń wà lápapọ̀ láti wá ṣe àfihàn ara wọn nípa fífi àṣà àti ìṣe wọn hàn láti ìran kìíní sí òmíràn. lásìkò tí ayẹyẹ ọ̀hún bá ti bẹ̀rẹ̀ ìlú Òṣogbo máa ń mì tìtì tí ó sì máa ń rẹwà pàápàá jùlọ ó máa ń kún fún àwọn oríṣiríṣi àwọ̀ níbi tí onílé àti àlejò máa ń wọ àwọn aṣọ ìbílẹ̀ tí ó rẹwà lọ́pọ̀lọpọ̀ tí ó sì ní ipa tí wọ́n dúró lé lórí. Àwọn onílù á máa fi ìlù dá àràǹbarà bẹ́ẹ̀ sì ni wọ́n máa fi ìlù dá àwọn ará ìlú lárayá.
Bákan náà ni àwọn oníjó a máa jó nígbà tí ẹ̀mí Ọ̀ṣun bá ti wọ ìlú. Ogunlọ́gọ̀ ènìyàn ló wà ní ibi. Ẹ rí i pé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn sìn tí a ti kúnlẹ̀ Ọ̀ṣun Òṣogbo ọ̀pọ̀lọpọ̀ àlejò wọ́n ti wọ̀lú. Wọ́n wá láti Port Harcourt, wọ́n wá láti River, kò síbi tí wọn ò ti wá because Ọ̀ṣun ṣẹ̀gẹ̀ṣẹ̀ olórí àwọn wẹ́dẹ̀wẹ̀dẹ̀ sà kìí ṣe yẹpẹrẹ kíkọ́ asín kìí ṣe tẹ́lẹ̀ yẹpẹrẹ ní òòṣà ní Ọ̀ṣun state. Aláwọn òyìnbó tán wá tó yẹ pé gbogbo ibi tán dé sí ẹlòmíì dé sóńtẹ́ẹ̀lì tó yẹ pé olóńtẹ́ẹ̀lì rẹ̀ náà ó rí owó lára wọn so lára rẹ̀ náà ni àwọn tó ń tajà wọ́n rọ́jà wọn tà so àwọn táwọn tó jẹ́ olóyè ìlú náà inú wa ń dùn lọ́tún inú wa ń dùn lósì pé à ń rí àwọn àlejò. Ayẹyẹ ọ̀hún kì í ṣe fún ètùtù nìkan bí kì í ṣe gbígbé àṣà ilẹ̀ káàárọ̀ òjíire lárugẹ ní gbogbo ọ̀nà. Agbègbè náà kún fún orin aládùn, àwọn orin àṣà ìbílẹ̀ wa. Bákan náà ni oríṣiríṣi ẹ̀ṣọ́ tó jojú ní gbèsè náà, èyí tí ó mú kí ayẹyẹ ọ̀hún rẹwà sí i. Lára àwọn ètò ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ni títa yèyé Ọ̀ṣun lọ́rẹ. Ayẹyẹ ọ̀hún ni àwọn ènìyàn ń gbà fi ẹ̀mí ìmoore hàn fún gbogbo ohun rere pàápàá ìbùkún tí wọ́n rí gbà láti ọ̀dọ̀ yèyé Ọ̀ṣun. Lára ètò ọ̀hún náà ni títa ọrẹ, ṣíṣe àdúrà àti rírẹ ẹbọ sí odò Ọ̀ṣun. Àwọn orin aládùn, ìlù àti ijó ni àwọn ènìyàn fi ń gbà ṣe àjọyọ̀ ọ̀hún láti lè ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ènìyàn àti alálẹ̀. Àwọn onígbàgbọ́ kó ẹ̀bùn lóríṣiríṣi wá bí èso, ẹbọ láti dúpẹ́ fún ìbùkún àti ààbò Olódùmarè.
Ìbáṣepọ̀ láàrin ẹran ara àti tìtẹ̀mí jẹ́ àpèjúwe ìgbàgbọ́ tí olúkúlùkù ní. Ìyá bàbá mi ló ń ṣe Ọ̀ṣun. Ó ló pè mí sórí àpèrè pé kí n máa bọ̀ pé mi ni kí n máa ṣe pé kò ní hun mí. Ó ní màá máa rí tún màá máa rí dè. Ó ní ogun ológun ò ní borí mi. Ó ní kí n máa ṣe ìṣó. Ó ní kí n fi ọkàn balẹ̀. Kò sí ẹni tí kì í sọ ọmọ omi. Bọ́bìnrin bá máa bí máa báyìí. Omi ló máa ṣáájú. Ìyá mi ò yé nímọ̀, òun ló fi kẹ́. Ó sì mọ̀ bọ́ rẹ̀. Ọmọ ṣà, ọmọ ṣe, torí rẹ̀ ló náà ṣe ń fẹ́lẹ́lẹ́ tí ń gbòòrò tó náà ń yọ bí ọjọ́. Àwọn ìfẹ́ àìjà torí obìnrin ni Ọ̀ṣun Òṣogbo. Ìfẹ́ là máa ń fi ṣe gbogbo nǹkan. Kò síjà, kò sí kan. So ara ìwọ wa nílùú Òṣogbo nìyẹn. Gbogbo ẹni bá ti ń bọ̀ lọ́wọ́ jẹ́ pé yọ ọjà á ti bẹ̀ lọ pé Ọlọ́run má jọ̀ọ́ wá da Ọ̀ṣun wa rú o, ọmọ da Ọ̀ṣun state àti ìlú Òṣogbo rú lápapọ̀ o. So ara ìwọ ọbẹ̀ ní àìfẹ́ jà láàrin wa. Olúkálùkù wá ẹni tó gbàdúrà, ẹni tó pọnmi, ẹni tó ta ọrẹ. Olúkálùkù ó ṣe ní ìrọ̀rùn ó sì padà sí ààyè rẹ̀. Ọdún Ọ̀ṣun Òṣogbo ti fi àyè gba àwọn gbajúmọ̀ ènìyàn, àwọn arìnrìn-àjò káàkiri àgbáyé. Pàtàkì jùlọ àwọn òṣìṣẹ́ ìjọba, àwọn aṣojú fún àṣà àti ìṣe náà ò gbẹ́yìn níbi ayẹyẹ ọ̀hún. Ipa ribiribi ni wọ́n ń kó lásìkò ayẹyẹ náà, àmọ́ pàtàkì jùlọ wọ́n ń sọ ipa àṣà àti ìṣe tí ọdún náà jẹ́, wọ́n sì rọ àwọn ènìyàn láti túbọ̀ máa gbé àṣà ilẹ̀ wọn lárugẹ. Àwọn tó bá ti dá májẹ̀mú pẹ̀lú Ọ̀ṣun ọdún yìí, nígbà tí wọ́n bá ti ń sọdún yìí ni ọmọ ń wá, wọ́n wá san ẹ̀jẹ̀ wọn. So àwọn míì wà tí ò rọ́mọ bí, wọ́n wá sọ̀sùn wọ́n dọlọ́mọ. Àwọn míì wà tí ò lówó. Èmi wá s'Òṣogbo láì ní kọ́bọ̀, ṣùgbọ́n lénìí mo di èèyàn tó nílé iṣẹ́. So gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbé Ọ̀ṣun lárugẹ, àwa náà gbọ́dọ̀ wà ńbẹ̀. So Ọ̀ṣun ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo wa, kì í ṣe àwa nìkan, ní gbogbo àgbáyé. Àṣà Yorùbá is very beautiful, very important, and it guides you towards your individual destiny. So I feel like it's important that we continue to uphold the traditions of our ancestors, because it's nothing to be ashamed of. It's actually something to be proud of. It's a blessing. Ẹni tí ó bá mọ ibi tó ti ń bọ̀, mọ ibi tó ń lọ. Ọ̀ṣun àṣà wa ní ibi tá a ti tán dá Òṣogbo sílẹ̀. Òun ní Ọ̀ṣun state náà ti mórúkọ ẹ̀. Ó ṣe pàtàkì fún wa. Àwọn èèyàn wa wọ́n gba Ọ̀ṣun gbọ́, wọ́n lè ṣe. Ó ṣe pàtàkì fún wa láti máa wá ṣe báyìí láti wò ó.
Láyé òde òní, ayẹyẹ ọdún Ọ̀ṣun Òṣogbo ń gbèrú sí i, tí ó sì dá lé lórí síso àwọn ènìyàn pọ̀ láti gbé àṣà wọn ga. Tọmọdé tàgbà mọ rírì ọdún yìí láti máa gbé àṣà wọn lárugẹ àti fífi hàn sí ìran kìíní títí dé ìran òmíràn. Bí a ṣe ń kásẹ̀ ayẹyẹ Ọ̀ṣun Òṣogbo náà nílẹ̀, ipa rere náà ń tẹ̀síwájú láti túbọ̀ máa ran àwọn ènìyàn létí wípé àṣà àti ìṣe ilẹ̀ wa ṣe pàtàkì, bẹ́ẹ̀ sì ni ó ṣe kókó. Bákan náà ni ó kọ́ wa wípé ayẹyẹ Ọ̀ṣun Òṣogbo náà kún fún ìrírí má lè gbàgbé.